ọmọ Ìlọrin níwá o bẹ́ẹ̀ ni ọmọ Ìlọrin níwá o àwọn ọmọ oníkùránì ọmọ Ìlọrin níwá o àwa ló ní kùránì àwa ò ní ráre níta wá Allahumma àmín. Ọmọ Ìlọrin ni wá o, àwa ló ní Kùránì. Ọmọ Ìlọrin ni wá o, àwa ló ní Kùránì. Àwa ò ní Allahumma àmín. ọmọ Ìlọrin ni wá o ọmọ ṣe wá níbi Alimi ọmọ Ìlọrin ni wá ọmọ ṣe wá níbi Alimi àwa ò ní ráre níta wá Allahumma àmín. Ọmọ Ìlọrin ni wá o, àwa ló ní Kùránì. Ọmọ Ìlọrin ni wá o, àwa ló ní Kùránì. Àwa ò ní ìlànà nígbà wá. Allahumma àmín. ọmọ orí bàbá púpọ̀ ní wá Ni wá o, balógun aláàánú wá ọmọ orí bàbá púpọ̀ ní wá ni wá balógun gàmbárì ọmọ orí bàbá púpọ̀ ní wá ni wá balógun àdìgòbí orí ọmọ orí bàbá púpọ̀ ní wá ni wá balógun fúlàní Fúlàní ọmọ orí bàbá púpọ̀ ní wá balógun àdìgòbí òbí ọmọ orí bàbá púpọ̀ ní wá àwa lọmọ bàbá sàlẹ̀ ọmọ orí bàbá púpọ̀ ní wá àwọn lọmọ ìmámù fúlàní ọmọ orí bàbá púpọ̀ ní wá àwọn lọmọ ìmámù máàlé àwa ò ní rárẹ̀ nígbà Allahumma àmín. kí ọba wa tí wọ́n ló fún mi nísìnyí ọlọ́jọ́ ká rí i pé Àmín. ẹ ní ṣubú láéláé Àmín. àwọn èèyàn tiwa gẹ́gẹ́ lẹ́nu ẹ̀yà fúnra ń tẹ̀kẹ̀wé ilẹ̀ ti mọ́ mọ́jà wọbi tí a ní tètè padà ká wọlé ṣẹ́jú kan ká jáde padà. لا تجعل أما واحدا يوصيك ألفا من النعم. لا تجعل عما واحدا لا تجعل هما واحدا yusika alfa ní àmì má jẹ́ kí ìbànújẹ́ yọ kan ẹ̀yìn yàwá ẹ̀ máa gbọ́ ọ̀rọ̀ yẹ̀ ilẹ̀ ní ẹ̀yìn obìnrin ilẹ̀ sábà máa ń kó nǹkan léyà jù oore tó lọ́run sí fún yín yóò pọ̀ báyìí bí nǹkan yọ kan wà dùn yín gbogbo tó pọ̀ wọ́n ẹ̀dẹ̀ gbà díẹ̀ látẹ̀jẹ̀ àlẹ́ àmọ̀ wáyé yusika alfa ní àmì má jẹ́ kí ìbànújẹ́ yọ kan gbogbo àwọn alágbèéyà ẹgbẹ̀rún dẹ̀kun tó lọ́run sí fún ọ ẹgbẹ̀rún orí òun níwájú rẹ̀ yìí bàálẹ̀ yọ kan nǹkan tó tún wá yọ kan wàá dàbí nìgílẹ́tì tó kù owó gẹ́gẹ́ bí ọmọ rẹ pọ̀ àwọn ọmọ rẹ ti yàn ó ti yàn jù ọkọ rẹ wá ní àwọn ìyàwó lé ọ lásán ògbẹ́jẹ́ bá ó lè fa ogun ẹ̀jẹ̀ ó fún ẹ̀ ọkọ rẹ káyífà kò rí jẹ mọ́ kò rí mu mọ́. látẹ̀jẹ̀ àlẹ́ àmọ̀ wáyé واحدا يوصيك ألفا نعم أكل الناس أكلا. ló bẹ̀rù náà ló bẹ̀rù. لا تجعل
nǹkan tó dùn ọ́ bẹ́ẹ̀sì yọ nǹkan tọkọ rẹ fi ju ọ lásán ó kàn níyàwó kan lásán ó dẹ̀ torí ẹ̀ pa tọkọ rẹ jẹ nítorí ó fi pa tìyẹn jẹ kété tó pọ̀ àwọn èèyàn kan wà àwọn ò rí yẹn gbé garí ọ̀nà òdìmọ̀yàn rí ká sí fún rí àwọn ẹni dínàdínà kàlákà òun lọ́wọ́ ìṣàrì ni kò dáhùn fún mafatihu lil-khairi mamalika lil-sharri dáhùn fún wọn bá ti mú ṣùkú orí àkàn àdìtẹ́ díẹ̀ láti fi nǹkan wọn tó ti rá àti díẹ̀ nínú àtọ̀ kọkọ̀ ń dà sí ọ lára bó ṣe ṣe tán òun bó ṣe lọ ṣe tó tábà sínú bò ó sì rán sínú bò ọlọgbẹ fún bàbá dáhùn sí wọ́n dẹ̀ lọ́mọ ọ̀nà sì kí wọn kọ rẹ̀ gba wọn láàrin ní dọ̀tà rẹ̀ nítorí kíni ọkọ tí o bímọ fún ọmọ bíi mẹ́rin o lè bá tiẹ̀ jẹ́ nítorí kó fẹ́yàwó lọ o tún gba sakaru rẹ̀ ẹlòmíì bàbá ẹni rẹ̀ tó ń gbé àkèrè wọn lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ìyá ẹni kó pa ọ́ ìyàwó kan mọ́ ọkọ bọ́lá sí ọkọ rẹ̀ lu akankóyà níbi ọwọ́ fún ọkàtí lóru ó lù ú kíta sí ìgbà yìí pọ̀ ó gbára lé wá dìbì wà látara yìí rí láàfin ní kíkọ́ fún yìí o ojú mi ló ṣe o ọkọ yẹn wà lọ mú ojú láti ta torí sákàyè kò ṣiṣẹ́ mọ́ ìgbà tó ti fẹ́ ìyàwó kan sí ìyàwó wa gba sákàyè rẹ̀ lọ́wọ́ ó ní kóhùn furasí ó ní àtọ́hùn tí ìyàwó yìí kí ni ò ṣe mọ́ làtọ́ bẹ̀rẹ̀ níbi fún ìyàwó yìí lóru ó ń láti 12:30 14:30 gbogbo ara lò ara lé wọn gbogbo wa jí kàá nà ń bí nà á rí ẹ rò pé a ti wà lọ́sàn padà bàtọ́ tẹ̀lé mi kẹta tó yí gbogbo àwọn tá yí àdúgbò náà lónìí èyí sọlẹ̀ ó lè sọ fún kó sọlẹ̀ ẹni kó sọlẹ̀ ó ní sọlẹ̀ àní sọlẹ̀ tánù ní sọlẹ̀ gbogbo àwọn tá yọjú ọkọ wọn lórí ẹni tó jẹ́ mọ́gà jílé ó bá a ní kúrò lójú tàbí ní àwọn àti nàbà lé ní àwọn àti nà ọ̀gá lé olórí ojú mi lọ èmi lọ tèmi o ìyàwó mi tó wá di pé gbogbo àwọn tó bá àwọn ẹ̀ ti kú o ó ní sọ́ọ́lẹ̀ o sọ́ọ́lẹ̀ o ẹni à sọ fún ẹni kó sọ́ọ́lẹ̀ wà láì ní ìlọ́fún yìí ó fi àlùkò ánì bá real life ni ó ní sọ́ọ́lẹ̀ ó lọ wà lẹ́yìn lọ́ọ̀kì ìdílé wa kúrò jìnnà sí àgbo kan ọ̀sán lọ́ọ̀kì ìdílé wa láwọn sọ́ọ́lẹ̀. wọ́n ẹ̀ gba nǹkan ọmọkùnrin ọkọ yẹn sọ́ọ́lẹ̀ bọ́ọ̀ bá sọ́ọ́lẹ̀ báwo ní sọ ilé ọmọ rẹ lẹ̀ fún sọ́ọ́lẹ̀ ọ̀nà sì máa dùn lásán ẹ̀wò tí o ti nǹkan bọ̀ ó wọ̀ máa ń tàbí tìbọ̀ ọ̀gá tó wọlé.